ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Àlejò mi ṣì wà lórí ìkàlẹ̀, Dr. Muyiwa láti Iléṣà. Ẹ kú kalẹ̀. Ẹ ṣé jàre olóòtú. Àwọn egbògi yín tẹ́ ń sọ yìí àti ewé àti egbò tẹ́ ń lò, ǹjẹ́ bí àgbo ló ṣe rí, ṣálágbódé nàbí oní capsule àbí ẹ ti ṣe ní bí sẹ́ẹ̀tì tàwọn olóyìnbó? Ṣe rí, ó ní irú àìsàn tí èèyàn bá bá wa sọ́dọ̀ wa because aláwọn oníyẹ̀fun tó jẹ́ powder, a dẹ̀ tí láwọn olómi because anything syrup or fast láti tètè kojú àìsàn. Aláwọn olómi tó yẹ pé even nǹkan mímọ́ tó yẹ pé a máa ní kẹ́ni ẹ fi fọwọ́ lásán ni àìsàn adé jáde lágọ̀ọ́ ara ẹ̀. Kàbíyèsí Ọlọ́run. So oríṣiríṣi ara ni ewé àtegbò ń dá. Orí fífọ́ lásán a ní drop fún pé kankan sórí lásán ẹ̀fọ́rí adé lọ. So lóríṣiríṣi bẹ́ẹ̀, so a ti arrange wọn lọ́tọ̀ọ̀tọ̀. A ló lómi, a ló ní powder, a ní so lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣá. Ẹni tó bá ní HIV ìbẹ́ ti fi wo àwọn tó lè HIV dáadáa. Even program tá a ṣe last, inú mi dùn pé even nǹkan bíi 3 days ago à ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kan wọ́n ń tẹ̀ ń wá tán yin Ọlọ́run torí àwọn àyẹ̀wò tá a ní kán lọ ṣe. Inú mi dùn pé level tí kinní yẹn wà àwọn gan fọpẹ́ fọ́lọ́run. Bẹ́ẹ̀ dẹ̀ ni àìsàn ìtọ̀ ṣúgà tàbí pé èèyàn ní stroke àbí èèyàn ní cancer. So lóríṣiríṣi bẹ́ẹ̀ kò sí ilé tó yẹ pé àwọn èèyàn sọ pé within some weeks wọ́n máa ń fọpẹ́ fọ́lọ́run ni. A jẹ́ pé ewé àti egbò yẹn ní agbára gidi gan nìyẹn. Ọlọ́run ló fi àṣẹ sí. Weeks kì í ṣe month kì í ṣe ọdún. Even immediately tó bá gbé ìtọ̀ ṣúgà náà, immediately tó bá ti kan àwọn báyìí ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ because like kan sọ pé poison náà téèyàn bá tọ́ poison sáwọn ṣe à ń sọ gbọ́dọ̀ tún la kó tó kú. Immediately náà ni ó máa bẹ̀rẹ̀ sí act. So bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ewé àti egbò tó bá yẹ kó ń ṣiṣẹ́ lóòótọ́, immediately tó bá ti kan àwọn ló yẹ kó bẹ̀rẹ̀ action. So ṣe rí ewé àti egbò yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé àṣírí ó pọ̀ sínú ẹ̀. Tá bá sọ pé a mú láti èní di ọ̀la, in fact gbogbo ewé tó wà ní oko pátápátá tó wà ní igbó kò sílẹ̀ tí ò ní orí ọ̀fẹ́, kò sílẹ̀ tí ò ní àrà tó ń dá. Igi kan wà ní oko kẹ́ lè mọ̀ pé Ọlọ́run fi àṣírí ńlá sínú o. Tí a bá sọ pé a fẹ́ píìkì omi lára igi yẹn, kò sí bá a ṣe máa jókòó síbẹ̀ tó omi yẹn ò ní jáde lójú èèyàn. Kábíyèsí Ọlọ́run. Tí ẹ bá dẹ̀ wá kúrò ń di igi yẹn kójú tó mọ́, tẹ́ bá gbé táǹkà kẹ́ gbé síbẹ̀ á kún kójú tó mọ́. Kábíyèsí Elédùmarè. Omi yẹn ó mójú omi ọ̀tà lọ. Tí a bá wá mú omi yẹn, àwọn àrà ńlá la fi máa ń tọrọ ọ̀nà àrà lòun gangan gbà jáde àtórí omi yẹn gbà. Kí lorúkọ igi? Àyè má jẹ́ kí n sọ orúkọ igi yẹn, ẹ fẹ́ kọ́ṣẹ́ ni. Bí n bá sọ orúkọ igi àwọn ọmọ Nàìjíríà tó wà tí wọ́n mọ̀ pé mo ṣe tó ń ṣe. Ṣẹ́ṣẹ́ tó ń ṣe. Ara research tàwa ni àwa kan máa sọ pé ó yà ó àìsàn báyìí ló ń ṣe fún torí omi tá à ń sọ yẹn nígbà tó bá yẹ pé Ọlọ́run kan mọ̀ ó kàn ń ṣe mírèkù látara igi yẹn ni because omi tá à ń sọ yẹn àìsàn tó tún treat ó lé ní 52. Ká sọ pé àìsàn 52 ló ń treat tá a lè mention lẹ́yọ̀kọ̀ọ̀kan tó dẹ̀ pé tó bá ti mú àìsàn yẹn báyìí á lọ sí ibi tí gbòǹgbò ẹ̀ bá wà á dẹ̀ fàtú kúrò ńbẹ̀. So omi yẹn ó wúlò fún àwa oníṣègùn ìbílẹ̀ torí pé research náà làgbàdé bẹ̀. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún fi àṣẹ yẹn kù síbẹ̀. Àmọ́ àwọn àgbo tẹ̀ ń sọ yìí àbí nǹkan tó bá fẹ́ fún wọn, ṣé mọ̀ pé àwọn oògùn wà tẹ́ pé tí èèyàn bá lò ó kò máa suppress nǹkan ni kò ní cure ẹ̀. Ṣé lè pé bí ẹ tó bá ti mú àgbo tẹ̀ fún wọn tán kíní máa tún continue nǹkan tó ń ṣe wọn àbí ó máa mú kúrò bẹ́ẹ̀ pátápátá ni? Ṣé rí ní àìpẹ́ yìí èmi gan lọ sí restaurant kan, mo lọ fi nǹkan kan sí ara oúnjẹ tó wà carbohydrate lèmi gangan lọ lò torí pé èmi gan ti ní ìtọ̀ ṣúgà yẹn rí tó yẹ pé by the time ìgbà tó fi ń ṣe mí gbà yẹn èmi ò mọ̀ pé òun ni. Reason wà ní pé èmi máa ń face treatment àwọn èèyàn tí n bá dẹ̀ ṣiṣẹ́ lab gan mi fẹ́ kí àwọn màtírí ní àwọn kan tá à ń lò pé kò tẹ̀ fẹ́ sí mi lẹ́nu lásán
torí pé kòrò níwọ̀n bàjẹ́ so ní fún ìdí èyí mo àwọn wò pé ó wá di ọjọ́ mo ṣe máa ń treat malaria gan máa ń treat ẹ̀yin kò tí mọ̀ nǹkan tó ń ṣe yín. èmi ò mọ̀ pé tọ̀ ṣúgà ni by the time ìgbà tó kàn fi di òru ọjọ́ kan mo ṣáà rí i pé mo lọ sí ibi closet mo tọ̀ mo rí i pé gbọ́ àwọn kòkòrò kan dẹ̀ ń sábọ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí mo lé òkè ìwọ ni mi wá mo fẹ́ wo level tó wà mo wá lọ sí hospital lọ́jọ́ kejì mo lọ check ẹ̀ mo rí pé ó ti high gan mo ní wàá ṣe bí mo ṣe rọra bọ́ sí inú ilé nìyẹn oògùn tó yẹ pé mi gan máa ń fẹ́ kọ́ bẹ̀rẹ̀ nu fún mo yẹ já nìyẹn mi rò pé mo treat ẹ̀ ju ọ̀sẹ̀ kan lọ torí máa ń bù sára bẹ̀tì mi délé tó kàn mí lẹ́nu báyìí ní everything change ara tó máa ń ro mi ó stop ibà tó máa ń treat ó stop ojú tó máa ń fìbò máa ń ro mi everything stop so mo discover pé internal wound kan wà tí mo ti ní rí nígbà tí mo ní accident internal place yẹn ibẹ̀ yẹn dẹ̀ heal fast tó tún wà internal so òun ló fún mi ní oore ọ̀fẹ́ nígbà tí mo wá treat ara mi tí mo rí pé ok kò wá sí nǹkan tèmi ò lè jẹ torí gbogbo àwọn patients mi náà kò sí nǹkan tíyàn kí n jẹ so òun ló fún mi lóore ọ̀fẹ́ àti lè sọ pé we have cure for it torí pé ó ṣe mí rí. àmọ́ tí ẹ bá kí ọ wọn tán tí wọn ò lo oògùn mọ́ tó máa tó kà ló ń jẹ nǹkan tó dùn tí ò yẹ kó jẹ. ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tí a bá fẹ́ treat a máa ń kọ́kọ́ recommend oògùn ẹ̀ fún ní 2 hours so a lè fast àná oúnjẹ tó ń jẹ period time yẹn bóyá kò lè jẹ́ ká select oúnjẹ fún a máa neutralize oúnjẹ kò ní jẹ́ kó oúnjẹ yẹn kó wá fẹ́ kó cause àìsàn mọ́ so by the time ìgbà tá a bá fi máa treat ẹ̀ tán bóyá ọ̀sẹ̀ mẹ́ta ni bóyá oṣù kan ni tí diabetes ẹ̀ bá ti lọ tí ó jẹ́ pé bóyá àwọn nǹkan tó jẹ́ pé ó tún ní fault ní lára ẹ̀ because èèyàn ò lè ní high sugar kí kidney ẹ̀ mọ́ ti máa ní weak so by that time after ìgbà tí sugar yẹn ti low àyè ìṣètò máa recommend oògùn yẹn fún again ó wá lè sọ di bíi 4 times daily bẹ́ẹ̀ tó bá wáyá tí ó gbọ́ everything tásìkò ẹ̀ bá ti wà òkè tán àìsàn máa sọ fún pé kó máa lò once a day because àwọn oúnjẹ tó bá ń jẹ kó oúnjẹ torí oúnjẹ tá à ń jẹ náà ló máa ń cause àìsàn òun ló ń develop sugar so in case tó bá jẹ gbogbo anything látàárọ̀ bóyá alẹ́ kó tó sùn kó mú cup lọ síbẹ̀ ó bù sára. a jẹ́ pé àgbo forever ni màmá mú nìyẹn. wọ́n sọ yẹ pé forever náà là ń jẹun tó bá yẹ kó a lè stop oúnjẹ jíjẹ náà kò sí problem ẹni yẹn lè stop ẹ láti máa. àmọ́ ó ní oúnjẹ tí àwọn tí ó ní àìsàn ìtọ̀ ṣúgà tí wọ́n gbọ́dọ̀ máa jẹ àti èyí tí wọ́n gbọ́dọ̀ máa jẹ. fẹ́ni tó bá ṣì ní at the present torí ẹlòmíì tó bá ní. ẹni tó bá ti ní rí torí pé òun ti gba ìwòsàn kò ní fẹ́ jòrò àwọn oúnjẹ yẹn mọ́ ǹjẹ́ ó ló ń jẹ tí ẹ máa sọ fún mi kó máa jẹ. tó bá ní kóun ti gba ìwòsàn tó jẹ́ pé cure ni ṣọ́rọ̀ mi yé tó bá dẹ̀ tún ní oògùn yẹn lé fún prevention ṣọ́rọ̀ mi yé ó lè jẹ nǹkan tó bá wù ó lè jẹ nǹkan tó bá wù because kí téèyàn bá jẹ nǹkan tó ń fẹ́ lọ́kàn ara ẹ̀ gan àlàáfíà tún máa ń tó ok ọkàn mi lọ síbi báyìí mo débẹ̀ kíá ọkàn mi fẹ́ jẹ èso báyìí mo jẹ ṣùgbọ́n àwọn èso kan wà ó tí mi lè ẹ́ bá sọ pé kéèyàn jẹ tó fast láti boost àwọn àìsàn burúkú bẹ́ẹ̀ rárá yes like kéèyàn wọ ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n kó sọ pé òun ń jẹ ẹni tó bá ní low sugar lọ̀gẹ̀dẹ̀ tó pọ́n wúlò fún ẹni pé èèyàn ń jẹ dòdò gbogbo òṣìṣẹ́ eré tó lè ṣe lágọ̀ọ́ ara mọ́ nínú òwe Yorùbá gan tí Yorùbá gan tún fi lè mọ̀ in medical pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n so definitely ọ̀gẹ̀dẹ̀ tó bá ti bàjẹ́ òun la máa sọ pé ó ti pọ́n kò wúlò kankan fún ẹ̀yà ara mọ́ torí pé ó ti bàjẹ́. àmọ́ ẹ má ní mo tako yín gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe sọ wọ́n ní èso dá lára àpọ̀jù ọ̀gẹ̀dẹ̀ yẹn ló gbọ́dọ̀ dá wọ́n tún wá ní ọ̀gẹ̀dẹ̀ ìyẹn ọ̀gẹ̀dẹ̀. ṣe ẹni téèyàn bá ti discover pé òun ti ń develop sport ọ̀rá ti ń develop sáwọn area kan lára ẹ̀ tí ò dẹ̀ dáa sugar ó máa ń kọ̀ sí ọ̀rá ṣọ́rọ̀ mi yé yípe ìgbà yẹn ni pé mo jẹ ọ̀gẹ̀dẹ̀ àbí mo jẹ dòdò mo jẹ gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ń fa problem fara tó bá lé èso dáa ó nírú èso. ó dà àwọn èso wo ló dáa láti máa jẹ. watermelon sìn sugar ẹ̀ low irú yẹn èèyàn lè jẹ. kódà wọn ló ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru watermelon láti máa jẹ lóòrèkóòrè. so watermelon sìn ó wà òkè ọsàn wà òkè because tá a bá mú ọsàn ní èdè ọsàn tán ká ní èdè ni o kì í ṣe ọsàn tó ti ń lo ọjọ́ mẹ́rin o ṣe lọ́sàn tó bá já lẹ́yìn ọkàn báyìí tá a bá sọ pé àmú 100% vitamin C la mú tó bá ti dọjọ́ kejì á di 40 tó bá di dọjọ́ kẹta á di 20 so tá a bá fẹ́ mu ọsàn a gbọ́dọ̀ mu bíi 5 ká tó lè rí 100% vitamin C tó bá ti wá di ọjọ́ bí ọjọ́ karùn-ún
kò wúlò mọ́ ó ti di ṣúgà lásán kò wúlò mọ́ kẹ́yìn wá sọ pé ọsàn lélẹ̀ pé mo rọ́sàn jẹ́ kí n sáré mu no ọsàn kan ló mu mọ́ rubbish ló kù tó mu because àlàáfíà tó wà lára root tó penetrate lọ sára èso yẹn nígbà tán já yẹn ó ti kúrò ńbẹ̀ ó ti dòkú yes kò wúlò mọ́ so bẹ́ẹ̀ táwọn èèyàn wà ò mọ̀ wọ́n kàn ṣàrò pé gbogbo èso ní jíjẹ pé èso lélẹ̀ mo jẹ èso mi èèyàn á jẹ oko ń kó bára ni ọ̀gẹ̀dẹ̀ ń sì kàdé láì kéèyàn máa jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú ó máa ń tú àlàáfíà ara ṣe ni kéèyàn ṣe jẹ kéèyàn ṣe ọ̀gẹ̀dẹ̀ dúdú even àwọn ọmọ Ìgbò lọ́dọ̀ wa wọ́n á tún fi ṣe pepper soup wọ́n á jẹ́ kẹja gbígbẹ ogbó ẹ̀ kó wà ń bẹ̀ ó tún máa ń jẹ́ kàlàáfíà àmì ọpọlọ á jí dáadáa ṣọ́rọ̀ mi yé so lóríṣiríṣi bẹ́ẹ̀ kò sí nǹkan téèyàn bá sọ pé èèyàn ń ṣe àwọn bíi mango apple mango yẹn ó gbúdọ̀ jẹ́ dúdú mango ètò gbó ìyẹn máa ọ̀rọ̀ kọ́ orí lẹ́nu àbí ọ̀rọ̀ ẹ̀rín tó bá ti pọ́n wàláhì kò wúlò mọ́ ipò ti pọ́n gbà yẹn lọ́wọ́ wo pé ó rà dára irọ́ ni o kò ṣiṣẹ́ eré kankan fún àlàáfíà ara mọ́ even ká ní pé pé àwọn èèyàn jọ mí ni kàn wò pé báwo ni kíní ìṣe fẹ́ penetrate ní inú iṣẹ́ wo ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ dúdú yẹn ó máa kọ́kọ́ lọ sọ pé òun fẹ́ lọ akọ́kọ́ lọ wá ní bó ṣe máa rà nínú àsìkò tó dẹ̀ ń rà yẹn àwọn nǹkan tó strong tó wà nínú ẹ̀ tó jẹ́ bí oògùn á jáde lọ́tọ̀ láti lọ ṣe ìtọ́jú fára àwọn nǹkan tó dẹ̀ máa jáde lára yẹn á ti padà sára igi nígbà tó ń pọ́n dìmọ́ bóyá ń pọ́n yẹn ni kíní ẹ̀ ṣe máa padà sára igi tó dúró bẹ́ẹ̀ tí ó bá tí ì pọ́n kíní ẹ̀ ṣe máa wà lára èso. tó bá jẹ́ èso tí ò tí ì pọ́n ó jẹ́ bí white báyìí máa jáde lára rẹ̀. bẹ́ẹ̀ tó bá ti pọ́n ẹ̀ lè rójì kankan lára ẹ̀ mọ́ gbogbo kíní yẹn ti padà sára igi so ordinary kò wúlò kankan fara mọ́. ìbẹ́pẹ pípọ́n ńkọ́. ìbẹ́pẹ pípọ́n náà wúlò any kind of àwọn èso kọ̀ọ̀kan wà tí ó dáa fara. yes tó yẹ pé kò sí iṣẹ́ àlàáfíà tó fẹ́ ṣe fara. ẹ wo ń sìn àwọn èèyàn wa sọ pé wọ́n ní at the age of 80 wọn alágbàlagbà ní Nàìjíríà àgbàlagbà ìranuwó ní China ọmọ 100 years kò ń lọ sí mítìnì àgbáálé pé kàn sọ pé àwọn ará lè ṣe mítìnì àgbà tó wà nílé ọmọ 100 years ò gbúdọ̀ lọ ní China ọmọdé ni kò gbúdọ̀ yọjú so lọ́dọ̀ wa ń bí báyìí láti máa ń pọ̀ nǹkan tí ò sílé ìjẹkújẹ tá à ń jẹ yìí náà ló tètè fa ká máa gbó. nígbà tí research tuntun wà láti pé ká lè mọ way out ká lè mọ cure torí constitution gbogbo program Nàìjíríà èèyàn kan ò lè select oúnjẹ fẹ́yàn kan torí pé wọ́n á ní kò sówó kò sí nǹkan téèyàn bá rí lókù tó ń jẹ kò sẹ́ni tó lè jẹ nǹkan tó wù so á kú bẹ́tà nǹkan tó bá ti rí yẹn kó má bàa affect kó try láti kàn sí iléeṣẹ́ Mtoares Nigeria Enterprises so wàá lè wá rí nǹkan tó máa bù sára ń bẹ̀. ó dáa ǹjẹ́ lè sọ díẹ̀ bí àwọn oògùn yín ṣe lọ báwo lẹ ṣe tà báwo lọ ṣe máa rí yín báwo lọ ṣe máa kó sí. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé oògùn wa ń ṣe oògùn tó wọ́n lọ títí because even gan àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ fún program tá a ṣe last àwọn èèyàn kan wá tí ó jẹ́ pé àwọn náà ṣe ìrànwọ́ fún àwọn ọmọ Nàìjíríà bẹ̀t ọ̀sẹ̀ méjì péré náà ní ká fi ṣe ètò yẹn wọ́n ní pé ẹni tí fún nǹkan tí àwọn gbé yẹ̀wò lórí àwọn ètò tá à ń ṣe àǹtọ́ndẹ̀ ìrọ̀ nǹkan tán confam lórí ẹ̀ wọ́n láti sọ pé anybody tí ó bá yọjú tó bá wá fún treatment tí owó ẹ̀ bá jẹ́ 5 naira wọ́n ń make order pé ká jẹ́ kó san 3 naira so àwọn ṣèrànwọ́ yẹn fún àwọn ọmọ Nàìjíríà generally ọ̀sẹ̀ méjì péré náà dẹ̀ ní ká fi ṣe so ààrẹ ti bẹ̀rẹ̀ látọ̀sẹ̀ tó kọjá. ìyẹn túmọ̀ sí pé ẹ̀ ń ṣe promo lọ́wọ́ báyìí sí. à ń ṣe promo bẹ́ẹ̀ promo yẹn ó ní àwọn tó ṣe ìrànwọ́ ẹ̀ so promo ń tẹ̀síwájú. ǹjẹ́ Iléṣà ni olú iléeṣẹ́ wa iléeṣẹ́ yín wà Iléṣà la tẹ̀lú sí. fún àǹfààní àwọn tó ń wo ìyìnlẹ̀ tó fẹ́ wá yín wá ẹ bá mi pe àdírẹ́sì yín lọ́dọ̀ yín Iléṣà fún wọn. ẹni tó bá fẹ́ wá sí ọ̀dọ̀ wa number 12 Horizon Barry Street Ìrójò Iléṣà ní Ọ̀ṣun State ibẹ̀ ni olú iléeṣẹ́ wa wà. and ẹni tó bá fẹ́ pè wá wọ́n lè pè wá sórí aago 08262359188 lẹ́ẹ̀kan sí 08262359188. ẹ ṣé gan adúpẹ́ tẹ pé yìí tẹ jẹ́ wa láyọ̀ tẹ̀fílẹ̀ sílẹ̀ lè máa bá lágbára Ọlọ́run. ẹ̀yin tèmi tí àwọn mi lé àorí jù bẹ́ẹ̀ lọ lórí ètò Miliki Express tòní
orúkọ tèmi ni Kẹ́ni Modupe Adéṣọlá. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ lórí Orísun ẹ pè àwọn nọ́mbà tó wà ní kẹ́ẹ̀pù tó ń kọ sójú amóhùnmáwòrán yín. Ẹni wọ́n fẹ́ polówó ọjà lórí Orísun káyé gbọ́ kí ajé bugbájẹ ẹ pè mí ọmọ yín 00 93 18 13 90. Ó dàbọ̀.